ọmọ kóòtù jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́ ni o. ìyẹn àwọn ọmọ wa tí wọ́n jí gbé ní Sile àti Ògbómọ̀ṣọ́ nílùú Ọ̀yọ́, àwọn ọmọ àti olùkọ́. ọ́pdéètì ti wà lórí ẹ̀ o lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó ń lọ lórí rẹ̀. ìyẹn nìkan kọ́ o, bákan náà ẹni tó bá ń bá mi lọ lórí fídíò tí mo póòstì, ìyẹn wàhálà pìtìpìtì tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí inú Aso Rock, ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ bó ṣe lọ. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Ẹ wo ìròyìn ti jáde, very dark man mà ti jáde, ó ti sọ̀rọ̀ o. Allegedly, bó tilẹ̀ jẹ́ pé ó tún sọ pẹ̀lú ìgboyà, ó ní lórí àwọn ọmọ wa tó jí gbé tí wọ́n ń béèrè ránsọ́ọ̀mù àti pé kí wọ́n free àwọn olórí wọn. Very dark man ti sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní wọ́n ti sọ ránsọ́ọ̀mù o, ṣùgbọ́n a ò wá mọ ìdí tí wọn ò tí ì fi wọ́n sílẹ̀. Lẹ́yìn tí a gbọ́ pé wọ́n ní wọ́n ti gba ransom lọ́wọ́ Ṣèyí Mákindé, ṣé ẹ rí i pé wàhálà ti ń ṣẹlẹ̀ báyìí? Bó ṣe wà yìí, ó ti pé 50 ọjọ́ 50 days tí àwọn ọmọ yìí ti wà nínú àhámọ́ àwọn agbésùmọ̀mí. Bẹ́ẹ̀ àwọn agbésùmọ̀mí yarí o, gẹ́gẹ́ bí tí very dark man ń sọ, ó ní wọ́n ti sanwó. Kí wá ló lè fà á tí àwọn agbésùmọ̀mí ò fi fẹ́ fi àwọn ọmọ wa sílẹ̀ àti olùkọ́? Àbí ká sọ wípé ṣé gómìnà Ṣèyí Mákindé, ṣé wọn ò tí ì lọ rìlíìsì àwọn olórí wọn, ìyẹn tí wọ́n béèrè mọ́, tí ó wà ní Agodi nílùú Ìbàdàn? Àbí ká sọ pé nǹkan tó tún fà á nìyẹn táwọn agbésùmọ̀mí yìí ò tí ì fi àwọn ọmọ yìí sílẹ̀? Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀, tẹ́ ẹ bá gbàgbé, ṣe mọ̀ pé mo pa láriwo wípé ìran agbésùmọ̀mí ò ṣe é bá negotiate, kò sí bó ṣe lè bá wọn dúnàdúrà tó, wọn kì í gbọ́, bẹ́ẹ̀ wọn kì í gbà, nítorí ìwà ẹranko inú wọn ò ní fi wọ́n sílẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, mo ti sọ tẹ́lẹ̀ rí wípé ó tún wá ṣeé ṣe o kó jẹ́ wípé gbogbo àwọn ọmọ tí a gbọ́ pé wọ́n jí gbé yẹn, ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n lè máa pè é pẹ̀lú olùkọ́. ṣàpàtàkì kọ́kọ́ pa ìkan náà, but lórí àwọn ọmọ yẹn ó ṣeé ṣe kí wọ́n máa pè é, nítorí wípé tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbà wọ́n lẹ̀ tòótọ́, á jẹ́ pé wọ́n fẹ́ wọ ìyà ìjàkadì. Àwọn ìjọba Nàìjíríà máa wọ ìyà ìjàkadì pẹ̀lú àwọn agbésùmọ̀mí, which is going to lead to forceful rescue. Ó máa di operation fire for fire, torí pé gbogbo alẹ́ la mọ̀ pé agbésùmọ̀mí ò kì í gbọ́, wọn kì í gbà, torí wípé ohun tó fi lè mú kí ìjọba ò tí ì fẹ́ fi meet up demands tó ń béèrè bíi tàwọn olórí wọn tó fẹ́ fi sílẹ̀ yẹn. Ṣé mọ̀ pé wọn ò ní other option than kan fèsì àwọn agbésùmọ̀mí pẹ̀lú agídí? Bẹ́ẹ̀ gbogbo wa náà la mọ̀ pé tí ìjọba bá ṣe mistake fi àwọn olórí àwọn agbésùmọ̀mí tó wà ní Agodi ìlú Ìbàdàn sílẹ̀, bíi wípé àtúndá insecurity sílẹ̀ sí àtúnjẹ́ kó máa pọ̀ sí ni. Ọmọ Yorùbá, ọmọ kóòtù jíire, ǹjẹ́ ẹ mọ̀ wípé lábẹ́lẹ̀ àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ti ń gbìyànjú láti gba àwọn ọmọ yìí sílẹ̀ pẹ̀lú tipátipá, which is forceful rescue. Ó ṣeéṣe kó ṣe pé ó ṣeéṣe, a gbọ́ wípé ìjọba gómìnà Ṣèyí Mákindé ti ń lo ọwọ́ agbára láti fẹ́ fi gba àwọn ọmọ yẹn lẹ̀, ṣùgbọ́n ó ti bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ọmọ ológun Nàìjíríà ti máa lọ sí i. Kódà gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́, allegedly ni pé lieutenant army kan, òun náà ẹ̀mí ẹ̀ ti bọ́ sí i látàrí pé ó fẹ́ gba àwọn ọmọ yìí sílẹ̀. Kò mọ àwọn sójà tí wọn ò lórúkọ o, kò dẹ̀ mọ àwọn èèyàn náà tí wọ́n ń gbìyànjú láti rí i pé
àwọn ọmọ yìí padà wálé láyọ̀ àtàlàáfíà ṣùgbọ́n a gbọ́ pé mọ́ọ̀sì gbogbo wọn ti kú tán ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ a dẹ̀ pariwo pé ẹ gbólóyè Sunday Igboho wọlé, ẹ jẹ́ kó ṣeṣẹ́ rẹ̀. Kí ni kókó ìdí tó fẹ́ fi gba olóyè Sunday Igboho? Pàápàá jùlọ tí OPC táwọn náà bá ṣe tán o, tí wọ́n fọwọ́sowọ́pọ̀ o, ó ṣeé ṣe kí a tẹsẹ̀ lébọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé tá a bá tẹsẹ̀ lébọ̀ táwọn méjèèjì bá pawọ́pọ̀, ó ṣeé ṣe kí àwọn ọmọ wa yìí jáde láyọ̀ àtàlàáfíà láì ní wàhálà nínú. Nígbà tọ́kọ̀ tí wọn ò fàyè gba àwọn tiwantiwa, àwọn agbésùnmọ̀mí dẹ̀ ti gbowó, wọn ò dẹ̀ tún rìlíìsì àwọn ọmọ Yorùbá. Kí ni ká ṣe báyìí o? Bẹ́ẹ̀ tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ owó yìí, ó ṣeé ṣe kó jẹ́ pé tí ò bá wọ billions of naira, ó máa fẹ́ dé billions of naira nítorí agbésùnmọ̀mí náà demand 1 billion. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ iṣẹ́ rówó tó gbà yìí, ó ṣeé ṣe kó tún jẹ́ pé òun ló máa tún fi bẹ̀rẹ̀ ànádá iṣẹ́ míì tó máa tún fi jí àwọn èèyàn gbé àti equipment bíi ammunition, ìbọn tó máa tún rà láti máa fi continue iṣẹ́ wọn. Ṣé ẹ rí i pé Yorùbá wọ́n tún ti ń gbèrú wá látẹ̀yìnbọ̀, wọ́n fowó àbúwá ṣàbúwá lálejò tá a mọ̀. Àfikún Ọlọ́run kó gbà wá ni o. Ẹ tún jẹ́ ń gbé yín débẹ̀ lórí pìtìpìtì wàhálà tó ń lọ nínú Aso Rock. Kèé mọ̀ ṣeré, ó ti kọjá ń tẹ́ lérò. Prince Adéyẹmí mà ti jáde sọ̀rọ̀ o. Èyí tí wọ́n lù ní jìbìtì ó ti yé yín. Wọ́n ti sọ̀rọ̀ sí wípé ọmọ Nàìjíríà wọ́n gbà wọ́n o nítorí wípé wọ́n ní life àwọn sìn ó ti wà nínú ewu. Wọ́n ní wọ́n ti ń threatening life fún wọn báyìí tó túmọ̀ sí pé ó ti ń bá wàhálà débi wípé bẹ́ẹ̀ ni Prince Adéyẹmí ò gbà fún Gbajabiamila o. Ó ti gbé ẹjọ́ náà, ó ti gbé lọ ilé ẹjọ́. Lẹ́yìn yẹn tó gbé lọ ilé ẹjọ́ ni wọ́n ti ń dúnkokò mọ́, tó ti ń threatening life ẹ̀. Tóun náà dẹ̀ ti ń pariwo pé ọmọ Nàìjíríà ẹ gbà mí o nítorí àfàìmọ̀ kó má jẹ́ orí ìṣẹ̀lẹ̀ yìí ni ẹ̀mí òun yóò bọ́ sí i. Lára àwọn oníròyìn ìyẹn ló pè wọ́n o. Òun náà lẹ́ ń rí fídíò yẹn, ìyẹn Ṣeun Ọ̀kínbalóyè. Òun ló bá wọn sọ̀rọ̀, ó bá Prince Adéyẹmí sọ̀rọ̀ lórí ayélujára wọn. Bẹ́ẹ̀ ni Prince Adéyẹmí wọ́n bí pé ṣó ṣetán láti kojú ilé ẹjọ́. Ó lóun ṣetán, kódà òun gbáradì. Ó ní tóun bá jẹ̀bi kí ilé ẹjọ́ dáadáa. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ tóun bá tún wá jàre náà kí ilé ẹjọ́ dáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Bẹ́ẹ̀ ni Prince Adéyẹmí ń yarí pé kò sí gbogbo nǹkan tí Gbajabiamila fẹ́ ṣe. Ẹ jẹ́ kí ilé ẹjọ́ dáa. Tí ilé ẹjọ́ bá dáa ló máa tẹ́ òun lọ́rùn. Ẹ jọ̀ọ́ ọmọ Nàìjíríà, ọmọ kóòtù òjíire, ǹjẹ́ ẹ gbà pé Prince Adéyẹmí máa rẹ́jọ́ gidi, yóò wí ní ilé ẹjọ́ náà? Àbí ṣé ká sọ pé ó ṣeé ṣe kí wọ́n tún ṣe ní kàkà kọ́mọdé pa mí láyò máa tòjóró bọ̀? Nítorí Gbajabiamila náà ń pariwo pé wọn ò fún Prince Adéyẹmí ní letter of appointment. Bẹ́ẹ̀ Prince Adéyẹmí tún kó ẹ̀rí ẹ̀ jáde. Ó tún sọ fún pé bẹ́ẹ̀ ni o, wọ́n fún òun letter of appointment tóun sì gbà. Kódà òun ní ọ́fíìsì, òun ti ń bá àwọn òyìnbó, òun ti jọ ń bá wọn ṣe meeting. Even àìmọye ìpàdé tóun ti ń jókòó bá wọn ṣe. Ṣé Sile ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé wọn ò fún òun letter of appointment? Wọ́n ti gbé Prince Adéyẹmí ní gógó, kódà wọ́n ti gbé ní over 1.5. Àbí bó ló ṣe rí lọ́dọ̀ tẹ̀yìn ẹ̀yin èèyàn mi? Ẹ wo àárín ìdíjú báyìí lọ lórí ìkànnì wa o. Ileodua, ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa bó kó lọ fáfà, ẹ jẹ́ kó délé kó dóko. Nítorí pé Ileodua ilẹ̀ àbínibí wa, Ileodua gbé wa o. Bẹ́ẹ̀ kò dẹ̀ ní gbé ọ̀dàlẹ̀.